bàbá tó bí mi ò júwe ẹnìkan fún mi pé ọ̀tá àwọn rẹ̀. Allahu akbar. Mawlana Sheikh Adam radiyallahu ta'ala sọ pé lágbájá ó ọ̀tá mi ni o, Allahu ẹ akbar. bá ti rí o ẹ máa mú wọn lọ́tà. wọ́n ní nípa bẹ́ẹ̀ lẹ́yìn àdúgbò kan náà la wà. Sheikh Kamal radiyallahu ta'ala anhu àdúgbò ni lọ́wọ́ òkè, àwa náà lọ́wọ́ tòsínbì, àwa wà ń bẹ̀ lọ́mọdá, àwọn wà lókè kéré. akramakumullah. láàrin méjì yẹn gbogbo nǹkan tọ́lọ́run yọ nílọrin bẹ̀ tàbá fẹ́ máa kà á lọ kà á bọ̀, àwọn méjì yìí la máa tọ́ka sí Allah. ládùúgbò kan náà ni. so kò lè síjà lábá fi ọba lọ́rùn bá sọ kéèké ọba nìkan lábá dìde àyà fọ́tò akramakumullah. bá ṣe dìde ìjókòó ẹ̀yìn. sallallahu alayhi wa sallam. àlékún kí àlékún gẹ̀ tó bá ti ń bá nabi wa Muhammad, kó máa bá wọn ará ilé ànábì, kó máa bá wọn sàábí ànábì wa Muhammad, kó máa bá gbogbo àwọn tí wọ́n tún gbaṣẹ́ tíṣẹ́ náà tó fi ṣan gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó dọ́dọ̀ bàbá wa al-allamatu Sudani Mawlana Sheikh Adam Abdallah Lalori. ìkẹ́ ọlọ́run kó máa bá wọn àtàwọn arúgbó méjèèjì tí wọ́n ṣe mímọ̀ kalẹ̀, àtàwọn tí wọ́n tún bí àwọn tí wọ́n bí Mawlana Sheikh Adam náà, àti gbogbo àwọn ọmọ kéwúre tí wọ́n ti lọ kọ́lọ́n kó bá kẹ́ ogun lápapọ̀. bàbá Mawlana Mudirul Markaz, ìṣọ́ ọlọ́run ní gbogbo ìgbà kọ́lọ́n má jẹ́ òfin ilẹ̀, albarka ọlá nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. lórí tí gbogbo ayé tí wọ́n bá ti rí báyìí, gbólóhùn sálámà náà ni gbogbo ayé fẹ́ gbọ́. akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. bàbá Mawlana Mudirul Markaz, wọ́n ní àwọn yànda fún ọmọ àwọn al-mustaqimu billah kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. bàbá láyé wọ́n láwọn yànda fún ọmọ àwọn al-muhaddis kí wọ́n náà sálámà sí gbogbo ayé. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. kí ọlọ́run kí ó jẹ́ àrí bàbá láyé pẹ́. ibi ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa náà ni yàwà lórí Madil Markaz hadiruhu wa mustaqbaluhu. ẹ ti kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ gan. tẹ́ bá sì fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ Mawlana Sheikh Adam náà ni ẹ darí sí, lórí pé tá a bá ti ń sọ̀rọ̀ Markaz a sọ̀rọ̀ mímọ́, tá a bá ti ń sọ̀rọ̀ Markaz a sọ̀rọ̀ ẹ̀sìn, tá a bá ń sọ̀rọ̀ Markaz a sọ̀rọ̀ ìjọmọnìyàn, ìjọmọlúàbí. kọ́rọ̀ kò jẹ́ àríyìn pẹ́. ẹ̀yin náà lè kọ́ wa pé lára ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ lára Mawlana Sheikh Adam, òun náà ni pé tí wọ́n bá ti ṣe nǹkan kan tán, ọdún ni àbáyẹyẹ ni, kò sí jókòó mọ́, ká tún máa tẹ̀síwájú ni. kọ́lọ́n kò jẹ́ àríyìn pẹ́sà. akramakumullah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala ashrafir rusulillah Sayyidina Muhammad bin Abdullah sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi ahlullah. Adúpẹ́ fọ́lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. Ní pé a ṣe ọdún iléyá, bẹ́ẹ̀ ni sà. a ṣàwẹ̀, a ṣọdún iléyá. bẹ́ẹ̀ ni sà. ọdún iléyá náà ti kọjá. akramakumullah sà. àwọn alálàájì náà. wọ́n ti parí iṣẹ́ hajj wọn. bẹ́ẹ̀ ni sà. wọ́n sọ̀kalẹ̀ hajj. alhamdulillah. à ń retí kọ́lọ́run kó sọ gbogbo wọn dé. àmín àmín àmín. ìyẹn àwa tá a lọ sí hajj, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé a lọ hajj bí gbogbo nǹkan ṣe le tó, Ọlọ́run dé. alhamdulillah. Allahu akbar. ẹni tí ó rówó pẹran, ó rí ẹni tó fún un lẹ́ran.
anakumullah. kìí sì ṣe dandan gbọ̀n wípé ká pẹran. naam Sunnatun mu'akkada àmọ́ kìí ṣe súnà tí kìí ṣe fardu. akramakumullah. So sunnatun mu'akkada fẹ́ni tó bá lágbára ẹ̀. fẹ́ni sà anakumullah. òun ni ẹni tó lágbára ẹ̀ màá ní ẹni pé kó rẹ ẹran àbó ń sin ẹran anakumullah. kó múnú ẹran yẹn kó pa kó fi ṣe ìjọsìn ìjọsìn akramakumullah fún Ọlọ́run. anakumullah. So nusku yìí a ti wá sọ a ti ṣàlàyé ẹran jíjẹ pípa fẹ́ni sà. èèyàn lè pa yóò jẹ ń bẹ̀ yóò dá sí mẹ́ta yóò fi ṣe sàrà anakumullah. fẹ́ni tí ò ní ẹni tó kan ẹ̀ tó máa ń pé àìní ló sọ ọ́ dẹni tó dákẹ́ jẹ́ Allahu akbar. alimiskinu ni anakumullah. miskinu yẹn ẹni tó sàkánẹ̀ àìní ló sàkánẹ̀ ló fi di miskin. kò ń ṣe pé òun náà fẹ́ dákẹ́. Rárá. Allahu akbar. So ẹni tí ò ní tó dákẹ́ jẹ́ yẹn kẹ́ fún bẹ̀ kẹ́ fi ta lọ́rẹ òun náà jẹ́ ń bẹ̀ ló fi ń já sí pé ó ṣe ọdún. Allahu akbar. kẹ́ fi ìdùnnú sí wọn nínú ọkàn. akramakumullah. torí pé Eid ń tó àádà ni anakumullah. yóò lọ yóò padà Allahu akbar. kò tán síbẹ̀ yẹn ẹ bá tún máa ka 365 anakumullah. ẹ tún ṣe mí anakumullah. ẹ bá tún máa ka 365 ẹ tún ṣe mí. anakumullah. Eid ni. so bí ó ti wà ní yóò lọ yóò tún padà wá. akramakumullah sa. sókè a máa ro ìpín gbà tó ò ti pẹran lọ́dún kan Allah. nǹkan ò dáa fóun ó ti parí náà ni Allahu akbar. ọdún mi tún bọ̀ Allahu akbar. ó lè dáa lọ́dún mi akramakumullah. yóò tiẹ̀ dáa ni. ya rab ya rab ya rab. so ìyẹn bẹ́ẹ̀ anakumullah. a wá dúpẹ́ fún gbogbo ẹni tó dùn yàn nù Ọlọ́run kó bá wa kí wọn kó bá wa dúpẹ́ fún wọn ẹni tó fi ẹran ránṣẹ́ ẹni tó fi nǹkan ránṣẹ́ nǹkan tẹ́ fi pa ẹran tẹ́ fi ṣe ẹran tẹ́ fi ṣe wọn jẹ́ kó wọ́n yàn. Allahu akbar. a kí wọn kódà àwọn gbé ẹran fẹ́ lómi òun náà tó wá ń bùn yàn. Allahu akbar. ẹni pé ńgbà tó òun rí ó tún ṣẹ́kù tó pọ̀ lọ́dọ̀ tí ẹ̀ ok ẹ̀yẹ máa. òun náà tún jẹ́ káwọn ẹlòmíì náà rí. bẹ́ẹ̀ ni. akramakumullah. so ìyẹn ó jẹ́ orígun kan náà bákan náà. orígun kan náà tí a fi ṣọdún. alhamdulillah alhamdulillah. Ọlọ́run kó jẹ́ àṣẹ púpọ̀. ya rab. bí yẹn ṣe rí nìyẹn. anakumullah. èní oúnjẹ ọ̀sẹ̀ kan tá a ti ṣe halkọ̀ báyìí gbẹ̀yìn. bẹ́ẹ̀ ni sá. àṣeléyá lọ́jọ́ alárùbá. akramakumullah sá. so ó kù ọ̀túnla tí ó pé ọ̀sẹ̀ kan. bẹ́ẹ̀ ni sá. tá a ṣeléyá ọ̀sẹ̀ kan yẹn jímọ̀ kan náà la sì kí. bẹ́ẹ̀ ni sá. lẹ́yìn iléyá. akramakumullah sá. so jímọ̀ kan ṣota kí yẹn ó mú mi rántí àwọn ìṣẹ̀lẹ̀ kan láì pé nínú
léyà báyìí ní Sheikh Yahya Murtada radiyallahu ta'ala anhu الله تعالى عنه. tí wọ́n ṣípò padà الله أكبر. lágòdì akramakumullah sir. sọ Ọlọ́run kó foríjì wọn àmín Ọlọ́run kó kẹ́ wọn àmín àti bàbá tó bí wọn àmín àti àáfàá wọn آمين. radiyallahu ta'ala anhu gbogbo wọn pátá. àmín àwọn ọmọ náà tó ti àwọn ọmọ wọn tó ti lọ bá wọn Ọlọ́run kó kẹ́ wọn náà àmín ọ̀la Al-Qur'an ìyẹn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lẹ́yìn iléyá ló múyàn máa rántí wípé àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ akramakumullah sir. tó ìṣẹ̀lẹ̀ kan tó wá ṣẹlẹ̀ níjọ́ Jímọ̀ yẹn ni wọ́n ní Khalifa Adabi Sheikh Abdul Qadir Kamaluddin Abdin ipò dákẹ́ radiyallahu ta'ala anhu رضي الله تعالى عنه. àwọn nǹkan tí ó tó bá fẹ́ lélèlé nínú ìtàn kéèyàn gbọ́n dànù akramakumullah sir. ó go straight sórí ìtàn yẹn bó bá ṣe rí gan-an gẹ́lẹ́ anakumullah olúwẹ̀ sọ akramakumullah sir. ọmọ mi rántí pé ní 2021 bàbá wa ọba lọ́rin شيو والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ní 2021 yẹn أكرمكم الله سا mo wà lọ́rin wọ́n wá pè mí wípé kí n wá gbogbo ọdún mo fẹ́ ṣe mo pàtì أكرمكم الله سا èmi àti ájì kọ́dírí òun lè márùn òun mo á ní kó tẹ̀lé mi أكرمكم الله سا so la fi lọ mọ́tò ẹ̀ náà la gbé أكرمكم الله so la fi lọ bá ṣe wá lọ àdébẹ̀ bá ṣe débẹ̀ mo wọlé mo bá wọn mo wá bá Khalifa Sheikh Abdul Qadir níbẹ̀ أكرمكم الله سا wọ́n wà lọ́dọ̀ bàbá ọba lọ́rin lọ́ba lọ́rin bá sọ pé àwọn pè mí ni àwọn ò fẹ́ kí a jà أكرمكم الله سا àwọn ò fẹ́ ká máa jà báwo la ṣe ní jà so àwa méjèèjì a gbọ́ bẹ́ẹ̀ náà bá ní làwọn bá sọ wípé kọ́mọ tó tẹ̀lé àwọn kó bọ́ta أكرمكم الله ìdí tí ó fi bọ́ta àwọn fẹ́ sọ̀rọ̀ kan àwọn ò sì fẹ́ kọ́mọ yẹn wà ń bẹ̀ ok èmi ò ní kí ájì onílé márùn tó tẹ̀lé mi ní sọ ikú bọ́ta أكرمكم الله
àwa ọmọ yẹn bá bọ́ta lọ bá ní ẹ̀yìn àwọn ò bá mi jà, àwọn ò lè bá wa jà. Ìdí táwọn ò fi lè bá wa jà ní pé àwọn bàbá lè là radiyallahu ta'ala anhu nígbàtí tí bàbá pè wọ́n kí wọ́n wá sábẹ́kúta, tí Sheikh Adam pè wọ́n radiyallahu ta'ala anhu kí wọ́n wá sábẹ́kúta, àwọn wá tẹ̀lé wọn, wọ́n mú àwọn dání torí àwọn wà lọ́mọ kékeré ńgbà yẹn, àwọn wà ní primary school. Wọ́n mú Shehu Sofiu Kamel, wọ́n mú dání, wọ́n mú AB Salah, wọ́n mú dání. So làwọn bá lọ nígbà táwọn lọ yẹn, táwọn máa rí pé tán bá lọ sí markasi, táwọn ò bá lọ skul, anakumullah, àwọn máa ṣa ẹbọ tí àwọn ará Abẹ́òkúta tán bá ń gbé káàkiri, tán gbé sábẹ́ sóríta mẹ́ta àbí kéré, epo àti ẹ̀kọ, tán wọ́n epo sórí ẹ̀kọ tútù báyìí, tán ṣe kéré, gbogbo kéré yẹn làwọn máa kó jẹ. Àwọn kò gbogbo ẹ̀jẹ̀ làwọn nùnù, ibẹ̀ làwọn ti jẹun táwọn yóò pop. Àṣà mo gbọ́ wípé nǹkan bẹ́ẹ̀ àwọn lu Abẹ́òkúta ń bẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú. So àwọn kò lè síjà láàrin wa. Èmi ń kọ́ kémi sọ tọ̀dọ̀ mi, mo yà á, bàbá tó bí mi ò júwe ẹnìkan fún mi pé ọ̀tá àwọn rẹ̀. Allahu akbar. Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala wọ́n sọ pé lágbájá ọ̀tá mi ni o, ẹ bá ti rí o, ẹ máa mú wọn lọ́tà. Wọ́n ní nípa bẹ́ẹ̀, lẹ́yìn àdúgbò kan náà la wà, Sheikh Kamel radiyallahu ta'ala anhu, àdúgbò ni lọ́wọ́ òkè, àwa náà lọ́wọ́ tòsínbì, àwa wà ń bẹ̀ lọ́mọdá, àwọn wà lókè kèrè. akramakumullah. Láàrin méjì yẹn, gbogbo nǹkan tọ́lọ́run yọ nílọrin bẹ̀, ká bá fẹ́ máa kà lọ kà bọ̀, àwọn méjì yìí la máa tọ́ka sí. Allah. Ládùúgbò kan náà ni. So kò lè síjà. Lábá fi ọba lọ́rùn bá sọ kéèké, ọba nìkan lábá dìde àyà fọ́tò. akramakumullah. Bá ṣe dìde ìjókòó yẹn ni. Ọba lọ́rùn mú ọwọ́ a méjèèjì bẹ́ẹ̀ láti jọ yẹn. Èmi kò sí ádábí kan nínú àwọn ọmọ kéwú ádábí tèmi pẹ̀lú wọn ń ṣọ̀tá. Allah. Kò sínú ọmọ kéwú ádábí tí ó bú mi, èmi pẹ̀lú ọmọ á ṣe kọ̀ǹgbọ̀n lórí kíní ayélujára, lórí kíní àìpé lórí nẹ́ẹ̀tì.
wọ́n sì lè sọ̀rọ̀ kan kò sí bọ́rọ̀ náà ṣe lè tó èmi ní yàsẹ́ nìkankan mi ò ní yàsẹ́ nìkankan. akramakumullah bọ́lọ̀ ń ṣe kọ́ wa pé ká máa ṣe nìyẹn bẹ́ẹ̀mi ṣe ń ṣe nìyẹn. akramakumullah ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ nù tó bá fẹ́ gbómi pọ́blẹ́mù ẹ̀ nìyẹn. èébú ò ń so lára yàn. Sheikh Adamu sì nìyí radiyallahu ta'ala anhu wọ́n pa ìtàn ara wọn níbo làwọn ti kéwú níbo ni kéwú àwọn ti bẹ̀rẹ̀ ta ló kọ́ àwọn kéwú. akramakumullah sa kò síbi kan tí wọ́n ti sọ pé Adabi kọ́ àwọn kéwú àbáwọn gba ẹ̀kọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wa ni ọ̀rọ̀ tí wọ́n sì kọ́ ọ́ lẹ̀ ni. radiyallahu ta'ala anhu àwọn kéwú lọ́dọ̀ bàbá àwọn kọ́ Kùránì àwọn ìlámú díẹ̀ lọ́dọ̀ bàbá àwọn làwọn ti kọ́. akramakumullah sa nígbà táwọn sì ṣe tán bàbá àwọn ní káwọn lọ sọ́dọ̀ àáfà ẹ̀sìn radiyallahu ta'ala anhu àáfà sọ́ọ́líù ẹ̀sìn ni ó bí wa radiyallahu ta'ala anhu ọmọ àáfà Málíkì ni akramakumullah sa lálàúsá àáfà Málíkì yẹn lẹ̀sìn ni ó bí wa. So wọ́n ṣe ìkìláwù yẹn sórí àáfà sọ́ọ́líù. anakumullah So àáfà sọ́ọ́líù nígbà táwọn tún kọjá sí Ìbàdàn àtàwọn kọjá sí Èkó àáfà sọ́ọ́líù ẹ̀sìn ní òbí wáyìí wọ́n wá pé ókè tó bá dé Èkó èyí tó bá kù ọ̀dọ̀ àwọn àáfà sọ́ọ́líù yìí làwọn ti ké ajúrómíà akramakumullah sa làwọn ti ké làwọn ti kọ́ gbogbo ẹ̀ làwọn ti mọ̀ náà wò sọ́rọ̀ fún mi nígbà tó dẹ̀ táwọn fẹ́ lọ Èkó yìí a ní pé Èkó tó fẹ́ lọ yìí tí kéwù kan bá rú ẹ lójú o lọ kà á lọ béèrè lọ́dọ̀ àfà Umaru Agbaji radiyallahu ta'ala anhu àfà Umaru Agbaji làwọn kí lọ́dọ̀ wọn. akramakumullah sa àfà Umaru Agbaji ìbò làwọn ti ké lọ́dọ̀ àfà Awẹ́lẹ́ ń jẹ́ ní Ṣákì radiyallahu ta'ala làwọn ti ké kéwú. akramakumullah sa ìgbà táwọn tó wá dẹ́kọ̀ọ́ mọ́ra wọn Ọlọ́run fúnra àwọn ló fi àwọn mọ̀nà dọ́dọ̀ àfà Àdàmú Nẹ́mẹ́jì radiyallahu ta'ala ará anhu Kánò akramakumullah ọ̀dọ̀ ẹ̀ làwọn parí kéwú sí. Allah ṣe wọ́n fi padà ń sọ pé araftu shuyukhi wa ma allamuni wa ma qad hasaltu bi fadlil qarib. akramakumullah عرفت شيوخي وما علموني وما قد حصلت بفاتح قريب. Allahu akbar so kéwú tí ó dàrú ni tẹ́nìkan bá ń sọ wípé ṣé wàá dààmú kéwú lọ́dọ̀ Adabi ìsọkúsọ pátápátá gbáà. akramakumullah akramakumullah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ fún wa yìí wọ́n sọ lọ́rọ̀ wọ́n sì kọ kalẹ̀. àwọn kọ kalẹ̀ tí wọ́n bá lọ ka minuhuna nashatu wa hakadha ta'allamtu hatta takharrajtu akramakumullah ló bá ta'alif Adam Abdullah al-Ilori mẹ́rin akramakumullah fúnra wọn kọ kalẹ̀. akramakumullah sa so ìyẹn ó já sí pé àsọgbọnnu pátápátá gbáà ni
pẹ́ni tó bá ń sọ. ẹni tí sì ń bá yàn sọ̀rọ̀ kò lè mọ̀rọ̀ sọ bí ọlọ́rọ̀ gangan. rárá òun ló mọ tóun fẹ́ gbà ń bẹ̀ wò. akramakumullah. ọ̀bọ̀n kó má pa ìtàn tí ò bá rí bẹ́ẹ̀. ìyẹn bẹ́ẹ̀. anakumullah. so àwa gbọ́ pé àfa khalifa ikú. Sheikh Abdul Qadir Kamaluddin Adabi radiyallahu ta'ala anhu. so mo gbọ́ wọ́n pè mí ẹnìkan pè mí wọ́n ní pé kíní kan èyí tèmi lè ṣe òun lè tèmi ṣe. Allah. èyí tí mò ń ṣe yìí èyí tí Islam kọ́ wa ni. akramakumullah. wọ́n fẹ́ ṣe tazia ìkan náà là ń ṣe. èmi bizat mi ò lè ti torí tazia yẹn kí n wá kọjá sí Ìlọrin. akramakumullah. àbí. anakumullah. torí mi náà wà ní ahálà tí ó. akramakumullah. akramakumullah. ẹnjọ́ tí Sheikh Kamal kú. radiyallahu ta'ala anhu. mo lọ bẹ̀. kódà mo lọ ṣe wáàsí ń bẹ̀. akramakumullah. Sheikh Kamal radiyallahu ta'ala anhu. wọ́n sì fẹ́ràn mi dáadáa. Allahu akbar. dáadáa. Allahu akbar. láwọn àsìkò kan tí àwọn tí mò ń kó fáìlì tẹ̀lé wọn. anakumullah. kó fáìlì tẹ̀lé wọn yẹn láyé làwálì àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n pè gbogbo tó ń pè wá so àwọn dẹ̀ làgbà wọn bẹ tí n bá ti wá dọ́dọ̀ wọn wọ́n máa ń pè bàbá mi bàbá mi báwo èmi sí báwo ni ẹ ṣe máa pè mí ní bàbá mi wọ́n ní àwọ̀ mọ́ àfáà Tajul Adabi ni ò jẹ́ kórúkọ bàbá mi jáde pé Habibu ni bàbá àwọn jẹ́. Allah. Ok. Pé Habibu ni bàbá àwọn jẹ́. anakumullah. àmọ́ Kamaluddin yẹn oyè ni. Ok. tí wọ́n tí Tajul Adabi fún àwọn. anakumullah. bó ṣe ń pe àwọn kan ní Tajul Adabi. Tajul Mumin. Tajul Mumin. Mufti Din so ló pe àwọn ní Kamaluddin. akramakumullah. akramakumullah. ó dé orúkọ àwọn èyí jẹ́ Kamaluddin. akramakumullah. ní súnẹ́ kìí jẹ́ bẹ́ẹ̀. akramakumullah. so ìyẹn ni. wọ́n fẹ́ràn yín púpọ̀. Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn. àmín àmín. ẹni tí ò bá mọ gbogbo tí ò mọ wọn tó kọjá láàrin wọn yìí yóò máa fẹnu ẹ̀ gbá ògiri. bẹ́ẹ̀ lukọ̀. èyí sọmọ Ọlọ́rin. báwo ló ṣe fẹ́ pàtàn Ìlọrin tó o mọ̀ báwo ló ṣe fẹ́ ju ìyàwó atájọ́ mọ́ Ìlọrin yẹn tó ìṣọmọ ọbẹ̀ fọmọ Ìlọrin. akramakumullah.
bọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ẹ má jẹ́ tó ń sọ̀rọ̀ má jẹ́ sọ̀rọ̀ lọ́kọ́ so kọ́nà kó kẹ́ ogun alápapọ̀. ọlọ́run kó kẹ́ ogun àmín. ó nìyẹn. bismillah qul huwallah. bismillahir rahmanir rahim. huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. gẹ́gẹ́ bí mùsùlùmí sá gbogbo àwọn ẹ̀kọ́ tẹ́ ti kọ́ wa a ti ṣe àwẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ a ti ṣe léyà ṣé kákan jókòó lẹ̀ kó tún sí nǹkan kan mí mọ́ sá kọ́rọ̀ kó járe yín pẹ́. ẹ béèrè ẹ̀bẹ̀ láti wọ mọ̀ọ́dù tá a bá fẹ́ máa sọ. akramakumullah. níbi tá a bá dé naam ní àwọn halkọ̀ tá a bá síwájú ọ̀rọ̀ tá a tí ò bá ti jáde ń bẹ̀. bẹ́ẹ̀ ni ibi ọ̀rọ̀ tẹ́ ṣàlàyé fún wa ní jókòó tá a jókòó kọjá ọ̀nà ni pé bílù ṣe rí àìsí fọkànbalẹ̀ káàkiri ọ̀rọ̀ yìí ẹ ti sọ láì mọ iye àwọn ọdún ṣé bó tún ṣe wá ń ṣẹlẹ̀ yìí náà ṣéyìn ó dákẹ́ ni àbọ̀nà ó lágbà jáde ń bẹ̀ kálukú ò rí bí fẹ́ àwọn tó fẹ́ lọlé ọdún nísìnyí kò sẹ́ni tó lè lọ dáadáa ẹni tó sì lọ náà kùrìsíyù àti tẹ̀síbọ̀ já lọ́wọ́ rẹ̀ ẹ ti wá ń sọ̀rọ̀ yìí ti pẹ́ ṣáàtún dákẹ́ báyìí náà ni àbó àwọn tó yẹ kọ́rọ̀ yìí kàn ṣé kò kàn wọ́n ni àbí wọ́n gbọ́ wọ́n ṣe bí aláìgbọ́ ni kọ́lọ́n kò járe yín pẹ́ sá. gbogbo ẹ̀ dàrú débi pé àdọ́lọ́pàá yàtọ̀ sí báńdíìtì àdá báńdíìtì yàtọ̀ sí àmì àmọ́ sọ́jà àmọ́ báńdíìtì àmọ́lẹ̀ ìyẹn wọ yúnífọ́ọ̀mù kò yọ yúnífọ́ọ̀mù kò fìyàn lọ́kàn balẹ̀. tí a bá ń sọ̀rọ̀ mi àwọn ẹlòmíràn ní pé bóyá ń gbè fún ẹnìkan ni akramakumullah àbí ó ń gbè fún ìjọba ni àbí bákan ni. n tó ṣe tó bá wà yìí kò yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kò yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwa la kírìẹ̀tì ẹ̀ ní pé bá a ṣe fẹ́ kí ìlú wá rí rẹ̀. La ilaha illallah àwa la yà fúnra wa. bẹ́ẹ̀ ni o tó bá ń wá ọ̀rọ̀ tí mo sọ yìí ká gbà tó bá ń wá ẹgbẹ́ sẹ́gbẹ́ kan. La ilaha illallah. àmọ́ mo bá gbé sẹ́gbẹ́ kan tó ní kò sọ̀rọ̀ ń bẹ̀. ستذكرني قومي إذا جد جدهم وفي ليلة الظلماء يفتقد البدر. سيذكرني قومي إذا جد جدهم وفي الليلة الظلماء يفتقد البدر. ọba ní جد جدهم. أكرمكم الله. bàbá wọn ti gbìyànjú káì àwọn náà ti tráyẹ akaramakọ jádájí èdò hàn tí wàhálà bá bò wọ́n wọ́n rántí. Allahu akbar. wa fil laylati lima yuftaqadu al-badru wa fil laylati alẹ́ tí ó bá sóṣù pàǹtà tí gbogbo ẹ dúdú lèyìn ó wà rántí pé a kò sóṣù pàǹtà. Allahu akbar. lẹ́wàá mọ iye òṣùpá ẹ̀. ìgbà tó bá ń tàn lásìkò tá a retí èyàn ò ní mọ iye rẹ̀. ara èyàn ò ní mọ iye. àmín àmín. ẹni tó ń ṣẹlẹ̀ ní pé béèyàn ṣe ń design country ìpè báyìí mo ṣe fẹ́ kí ìlú mi rí èèyàn ni ó design ẹ̀ o
Ọlọ́run èé báyàn design ẹ̀. Tó bá design ẹ̀, tó bá wá fi lé Ọlọ́run lọ́wọ́ pẹ̀lú gbìyànjú tó bá ṣe láti rí pé kó rí bẹ́ẹ̀, ibẹ̀ ni gbogbo ó ti wá yanjú. Akramakumullah. Ìmú alápèjúwe nìkan tí ó kàn súnmọ́. Singapore, bí wọ́n ṣe build ẹ̀ bọ́n ṣe fẹ́ kó rí ni wọ́n ṣe build ẹ̀. A'anakumullah. Orí program la wà. Naam. Bí wọ́n bá tẹnu bọ̀ kò ní kúrò ńbẹ̀ bọ̀rọ̀. Àmọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Malaysia, ìlú méjì yẹn mo mú wá lápèjúwe. Akramakumullah sir. Àwọn kan ló kọ́kọ́ jáde ìlú yẹn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́. Ẹ̀kọ́ tí wọ́n fẹ́ lọ kọ́ yẹn kán padà wọ̀lú wọn padà kí wọ́n máa lo ẹ̀kọ́ yẹn làwọn yẹn prepare náà dẹ̀ design yẹn. Àwọn tó dẹ̀ lọ wọ́n padà láti máa lo ẹ̀kọ́ yẹn sílùú wọn jáde pé mo ń lọ jókòó sí ìlú kan. Akramakumullah. Òun ni wọ́n fi. A'anakumullah. Singapore lè ní ẹ máa wọ́n papọ̀ mọ́ ìlú òyìnbó ni. Akramakumullah. Ìdàgbàsókè. Bẹ́ẹ̀ ni àwọn tó kẹ́kọ̀ọ́, àwọn míì tó tún bọ̀ lẹ́yìn, àwọn tó wà níwájú yẹn làwọn máa wò. Kí ni tiwa? A'anakumullah. Mo sọ ńgbà kan àwọn èèyàn wọn kà á sí pé ńgbà tí British fẹ́ tó wá lò wá, wọ́n wọ south west àti eastern part of the country pẹ̀lú fàájì ni. A'anakumullah. Rárá kó tó rí lúwọ̀ Rárá. Wọ́n dàmú. Sí resistance kankan látọ̀dọ̀ aráàlú. Rárá, fàájì ni, kódà wọ́n á tún kó ẹrú ni. La ilaha illallah. But bọ́n ṣe wọ north, ìrọ̀rùn kọ́. North ní civilization wọn, wọ́n sì ní bọ́n ṣe ń kọ nǹkan. Yorùbá ni ò ní. Kìí ṣe aṣọ là ń sọ̀rọ̀. Yorùbá lè láṣọ. But civilization, báwo lẹ ṣe ń kọ nǹkan? Yorùbá ò ní. Tí Yorùbá bá ní ni ẹ sọ. Ìgbò ò ní. Tí Ìgbò bá ní ni ká sọ. Kódà Ìgbò lọ́dọ̀ wọn tán bá rí
àwọn páàsì kan bẹ̀ táwọn bá bí ìbejì báyìí wọ́n máa pa wọ́n ni. La ilaha illallah. wọ́n kà sálì jẹ̀nu. àwọn kà so kò sí civilization yẹn, Akramakumullah. kò sí ọ̀làjú yẹn, kò sí bó ṣe wà lọ́dọ̀ Yorùbá ń bí ló wà ní apá east. Now wọ́n wọ north pẹ̀lú ìrọ̀rùn. Anakumullah. Ìgbà tí north máa ṣubú tó bọ́ sọ́wọ́ wọn ní 1902 àbí nǹkan jù bẹ́ẹ̀ lọ, 1902. Òyìnbó ti rí pé àwọn eléyìí lọ́làjú, ó kẹ́ wọn síbẹ̀, ó wá ń lo indirect rule. Kai. Oh, Anakumullah. ni wọ́n fi ń ṣèjọba fún wọn. Akramakumullah. Indirect rule tó ń ṣe fún wọn yìí, gbogbo bí wọ́n ṣe ń ṣe, wọ́n ti ní ìjọba, ètò bọ́n ṣe ń ṣèjọba níbẹ̀ táwọn ìborí wọ́n dẹ̀ rọra kẹ́ wọn tì síbẹ̀. Wọ́n ní bọ́n ṣe ń ṣe ètò à ń gbowó orí, wọ́n ní bọ́n ṣe ń ṣètò à ń lọ́lọ́pàá, à ń ṣe ìdájọ́, gbogbo ẹ̀ ni wọ́n ní. Akramakumullah. So Wọ́n ara kẹ́ wọn tì. wọ́n rọra kẹ́ wọn tì, wọ́n wá pé ok ẹ máa lo ètò tẹ́ ń lò, Akramakumullah. àmọ́ ẹ fi lè sí Indirect. ṣe rí Anakumullah. àwọn olórí wọn ni wọ́n ń rúlù, àwọn olórí wọn ń rúlù aráàlú. so wọ́n ṣe ń ṣe nìyẹn ló fà tó yá sí pé àwa wá kà sí pé nọ́ọ̀tì yẹn ló fà sẹ́yìn níbi ọ̀làjú. Anakumullah. Wípé nọ́ọ̀tì ló lẹ́yìn jù Níbi ọ̀làjú. nínú ọ̀làjú, àwa la rò bẹ́ẹ̀. A ní pé àwọn kan wọ́n mọ̀ kankan torí pé wọ́n gba ọ̀làjú òyìnbó yẹn. Kẹ́ tó rí ọmọ north, èmi gbé bẹ̀ títí di nǹkan bí 1983 mo ṣì wà north. 83 yẹn níbí báyìí ní south ń bì, àwo ti lọ́jọ́ Sunday, ọjọ́ ìsinmi ni, ọjọ́ Sátidé náà ọjọ́ ìsinmi ni, àwọn tí wọn ọjọ́ Jímọ̀ wọ́n ti close. Tí wọ́n bá lọ ibi iṣẹ́ níjọ́ Jímọ̀ lọ́dọ̀ wa bí báyìí, coach làwa máa dì sọ́rùn, àwòsàn ní báyìí wọ coach Ọjọ́ Jímọ̀. gbogbo ọjọ́ Kai. lọ́fíìsì tó bá wà, yóò ṣe half filẹ̀ rí, yóò wọ agbádẹ́ tí Allahu gbogbo Akbar. Ó clear báyìí. kò tí clear àmúmọ́ torí ńjọ́ tó yìnbó dé tó ń bọ̀ wọ́n kó nǹkan mẹ́ta dání. Anakumullah. Wọ́n kó Bible, wọ́n kó education, wọ́n kó civilization. Civilization wọn yẹn wọ́n ní ká wọ kóòtù, Akramakumullah. ká di táì, ká ṣe civilization tí wọ́n nìyẹn. Àwa gbà lọ́wọ́ wọn torí àwo akásí pé àwo ò ní civilization.
that's why tó yẹ pé wàá rí ọmọ Yorùbá ó kọ ìlà yóò wá sọ ẹ bọ́ yes what can I do for you what torí pé ó kọlà torí pé kiri kò ní sọ Yorùbá yẹn sátífíkẹ́ẹ̀tì ló dẹ̀ wà lẹ́kẹ̀ yìí. òun ò ní sọ Yorùbá kò sí bó dẹ̀ ṣe gbọ́ òyìnbó tó àbí tó ṣe kiri Haúsá ò ní bẹ sọ òyìnbó yẹn Allah. èdè ẹ̀ ni ó bẹ sọ tó bá wà ń lu ẹ̀ o Kai. kó wàá dé kó máa sọ Allah. bó tiẹ̀ ní dẹ lónìí yóò kàn máa ṣiṣẹ́ mi lọ yìí yóò tí ì ṣe tó tán. bá gbọ́ nǹkan tó wá sọ kìíní ara túrẹ́ǹtì ló kà kalẹ̀ bí kìíní ó aṣọ tí ẹ gbédè pé túrẹ́ǹtì yẹn èdè òyìnbó ló sọ kalẹ̀ rẹpẹtẹ aṣọ gbédè tó bá padà sórí so Haúsá nìyẹn. Allah akbar. ọ̀làjú èdè wọn jẹ́ kán gbà lọ́wọ́ wọn. akramakumullah. ọ̀làjú aṣọ civilization anakumullah. ní rí wọn. akramakumullah. lẹ́yìn Bible ni wọ́n mú dání ẹgbà Bible ní skul yìí wọ́n wà ẹ̀rí Saint kìnnìkan Peters Saint Gregory's Saint kìnnì Paul Saint Matthew Saint kìnnìkan school bọ́mọ mùsùlùmí bá wọbẹ̀ wọ́n sọ di Christian tó a máa kó òun fẹ́ kàwé akramakumullah. yóò lọ kàwé. Ǹjẹ́ Ibrahim tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ sọ̀rọ̀ di Abrahamu. ẹ̀ ń gbéra Abdulrasheed á sọ̀rọ̀ di Richard. nílẹ̀ Haúsá nígbà tẹ́mi débẹ̀ o ẹni tó bá jẹ́ ọmọ àwọn bíi Kàbà kíní tí wọ́n wà ńbẹ̀ tó yá pé bíi Ìgbìrà ni wọ́n àwọn Christian wà nù wọn tó bá fẹ́ wọ school yóò change orúkọ ni yóò yàjà máa jẹ́ Fatima Kai. àbí kó máa jẹ́ orúkọ lẹ́ẹ̀rí Jacob wọ́n pè ní Yakubu torí tó bá wọ school tó bá pe Jacob yẹn wọ́n sọ wípé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ Allahu akbar. àfi kó sọ orúkọ tí ó tán mọ̀ orúkọ tán mọ̀ yẹn ni Yakubu so bọ́n ṣe rí nìyẹn anakumullah. Haúsá ṣe rí nìyẹn ẹ wàá rí tó já sí pé mi rò pé bóyá ní ìsìn ló lè wà o BBC ẹ lè rí Yorùbá section ó ti wà ní ó ti wà ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ní látọdún tí la ilaha illallah. BBC Arabic wà Naam. BBC Hausa wà tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni ní rédíò Moscow Allahu akbar. so ibi tẹ́ ti máa rí àwọn kìnìún nìyẹn táwa ló ní ọ̀làjú ta ni ò làjú Allahu akbar. so ibi tí design àwa la design yẹn fúnra wa. design yẹn fúnra wa akramakumullah.
so èdè dẹ̀ ní alatu tafahum ni bẹ́ẹ̀ ni sà láàrin èèyàn méjì èèyàn méjì àmì so bí wọ́n bá ti fẹ́ irinṣẹ́ dẹ̀ ni bẹ́ẹ̀ ni sà láti gbọ́ àṣírí ẹ̀ ó ti wà pẹ̀lú èdè ẹ̀ akramakumullah ẹni tó bá ti gbọ́ èdè ẹ̀ ti màṣírí ẹ̀ anakumullah bẹ́ẹ̀ ni ẹni tí ò gbọ́ èdè ẹ̀ ẹ ti ta lórí ìjókòó so فهم لغة قوم amina makrahum so ẹ sọ bí tí nǹkan tí èèyàn lè ṣe tó lè develop ìgbà tí Professor Babsafun wá tí wọ́n jẹ mínísítà ni wọ́n gbé pé ok ẹ jẹ́ kí Yorùbá ká máa kọ́ Yorùbá ní skul onígbà táà ń lọ sí skul tá lọ skul tó bá wà ní class tó bá sọ Yorùbá pé o ń speak vernacular is highly prohibited ni wọ́n kọ síwájú kíláàsì báyìí pé ni èdè Yorùbá ẹ̀ tó fẹ́ máa sọ yẹn highly náà ti fi sí wọ́n fi sí pé àwọn gbégi lé highly prohibited kàṣà so bẹ́ẹ̀ bí ẹni ọmọ tí a bí tó tí ò gbọ́ èdè tó fi bí èdè ìyá ẹ̀ akramakumullah báwo ló ṣe fẹ́ gbọ́ nǹkan tó wíyé ẹ ti gbàgbára lọ́wọ́ ènìyàn yóò sì kọ́kọ́ ronú pẹ̀lú èdè ìyá ẹ̀ kó tó sọ èdè míì akramakumullah ẹni gbogbo abẹ́ bẹ́ ṣe ń wò mí kò sẹ́ni tí ò máa sọ̀rọ̀ àbí anakumullah kò sẹ́ni tí ò máa sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan dákẹ́ ni ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ kan ni ẹ fi ń ronú ni ṣé déélédé ló máa fi ronú rárá tí yẹn bá ti gbóhùn yé lèyìn yóò ràn yàn lọ́wọ́ láti gbédè míì bẹ́ẹ̀ ni akramakumullah ok ẹ jẹ́ kí n mú alápèjúwe markazi tàbá sọ pé ẹ lè fi wélé kí omi o torí ńgbà tó bá wọlé tíra tó ń kọ́ Yorùbá ẹ̀ ni wọ́n máa fi tú fún ẹ náà ó kọ́ fíkíù tíra fíkíù tó kà Yorùbá ni wọ́n fi tú fún ẹ ó kọ́ ọkùnrin mẹ́fà orin tó kà tó kọ́ bó ṣe kà ní Lárúbá wọ́n ń sọ Yorùbá ẹ̀ fún ẹ akramakumullah mọ̀kọ́mọ̀ tó kà bó ṣe kà ní Lárúbá wọ́n ń sọ Yorùbá ẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni sà ẹ sọ lè kí omi ìtọ́yá pélé tíra Lárúbá ni wọ́n kó wá Lárúbá ló ń kọ́ wọn yóò máa fi Lárúbá tú Lárúbáwá ni báwo lọmọ yẹn ṣe fẹ́ gbọ́ kò kúrò lójú kan Lárúbá tí ó wà gbọ́ fèrèfèrè ni ó gbọ́ bẹ́ẹ̀ ni kò ní mẹ́jìdójìdó èdè onímọ̀jìdójìdó torí kò fi èdè ya rẹ̀ gbọ́yé rárá akramakumullah kò tún ní bí mi fún gan akramakumullah so bóyìnbó ṣe fẹ́ bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ ti sọnù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti sọnù pẹ̀lú yóò ẹ̀ máa rọ́ wọlé káàsà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti sọnù pẹ̀lú ẹ̀ tí bírèkì mọ́tò bá dẹ̀ já ó ń lọ kòtò ní ẹ̀ káàsà kọ́nà kí ó ṣàánú wa
ọ̀rọ̀ ìlà ìlú tó bá Nàìjíríà tábà wo 15-16 years ago àwọn tẹ̀síìrì ọ̀pọ̀lọpọ̀ wà sí ẹ̀ tí ń tọ́ka sí àárín yẹn káwọn kan máa ń gbọ́ yíjẹ́ pé ẹ̀ńtà káwọn kan ní ẹ̀mẹ́jẹ ká dàrú irú amọ̀ntẹ́ǹsì àníwò yíran kẹ́ bàlú yìí jẹ́ àníjẹ́ kẹ́ dàlúrú àníjẹ́ kẹ́ kógun ọ̀lú kì í yí ọ̀pọ̀lọpọ̀ ń gbà wọ́n mọ̀ sọ pé àwọn ká fi gbogbo ọ̀rọ̀ báyìí lẹ̀ kákàmọ́ tún kí ó lọ aníkàmọ́ kí wọn ọ̀rọ̀ báyìí ó ti sin lọ́hùn táàmà pé nǹkan tó dé tí ò ní jáde wọ mọ́sálásí kí ló fà àwọn nǹkan yẹn hàn yín láwọn ọdún ibo láti rí àwọn tíra yẹn táàbí mọ́ rí nǹkan bí ẹ̀rá pẹ́ kíyèsí àwọn nǹkan yìí táàsì padà bá bẹ́ẹ̀ àwọn ọkọ̀ náà ni wípé bá mi tún béèrè ẹ̀ béèrè. mo ní láwọn ọdún kan tó pẹ́ pàápàá ní bàbá àwọn ẹyẹ kí tẹ bá ti tẹ̀sí ìlọ tẹ bá kí ó níbi àlàáfíà tẹ bá kí ó níbi ìwọ̀lú ìwọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn míì security ìdáàbòbò ìlú ẹ máa ń kán mi sí láàrin yẹn gẹ pé wọ́n máa rí pé ẹ̀ ń takọ̀ àwọn èèyàn kan ní pé ẹ má bèmí àlàáfíà ní irú ìsìlámù ẹ̀sìn àlàáfíà ní ẹ má da aṣọ ìsìlámù bójúmọ́ bàlújẹ́ ẹlẹ́sìn míì tí ó bá ti jà wá lógun ẹ̀sìn orí ká jà lógun àwọn kan gbọ́ yín gbà yẹn pé ẹ̀ ń ta mùsùlùmí gan ni èèyàn ṣe lè máa sọ̀rọ̀ tí ó máa fẹ́ fún ẹlẹ́sìn míì báwọn ẹlòmíràn àwọn ọmọ máa sọ̀rọ̀ láì fi àtẹ́lẹ̀ sọ̀rọ̀ bá ti kírun bá ti sin lọ́wọ́ ẹ̀fẹ̀ yíhun lẹ̀ láì mọ̀ pé nǹkan kó dé tà nílé wọ mọ́sálásí kírun gan kí ló fà àwọn nǹkan yẹn hàn kí ló fún láwọn òrùyá yìí. Mo ń bọ̀. Ṣé mi mo fẹ́ kọ́ wọn ní ìsìn? Ní wáàsí wo ló wà lára báyìí la ṣe ń kírun? Bìtàwátò la fi mọ̀rún kí. Èyàn ò tí wọlé kíw. Muhakat akramakumullah lèyàn fi mọ̀rún kí. akramakumullah bẹ́ẹ̀ ni sà. Orí bàbá ẹ̀ bó ṣe ń kírun, orí ìyá ẹ̀ bó ṣe ń kírun, ó ń tẹ̀lé wọn lọ mọ́ṣáláṣí, akramakumullah ó ń rí bọ́mọ ṣe mọ̀rún kí nìyẹn. akramakumullah bá dẹ̀ ṣe gba lọ́dọ̀ ànẹ́bì nìyẹn. sallallahu alayhi wa sallam. Wọn kò sí ilé kíwú kan tánàbì dálẹ̀ tá sọ pé ibẹ̀ ni wọ́n ṣe ń kọ́ bọ́n ṣe ń kírun. Rárá pé ànẹ́bì ló kọ́ wọn bá ànẹ́bì ṣe kọ́ wọn rẹ̀ o wọ́n ń wo ni sọ́lì sọ́lú kàmàrà àìtùmọ́ ní sọ́lì. wàá sọ pé ẹ bá fẹ́ kírun o ẹ jẹ́ ń kọ́ yín bẹ́ẹ̀ ṣe kí iná kẹ tó ẹ wò mí ni. Mọ̀hákàtì yẹn òun la fi mọ̀. Àwọn nǹkan kọ̀ọ̀kan wá wà láti pé ó ti mọ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú wípé ó gbọ́. Lápèjúwe ìṣó bàrún jẹ́ ó bá lùwàlá jẹ́. Ó ṣẹ̀ṣẹ̀ kìí ṣe ń gbé àtà délé kíw. ṣe kàtírà kan kàtírà yìí pé ìṣó ó máa ń bàrún àlùwàlá jẹ́ ni. Àlùwàlá tó bá jẹ́ ti lálùwàlá ò nírun. Ẹ̀kọ́ ni. So nígbàtà ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn àwa kọ̀ọ̀kan pé nígbàtí Ọlọ́run wípé bismillahirrahmanirrahim ma kana al-mu'minuna liyanfiru kaffatan ولولا نفر من كل فرقة منهم طائفة يتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة
فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. a rí pé àyà ẹ̀ tó ń sọ fún wa ní pé ta'ifatun liyatafaqahu fi ddin. kò ní kí gbogbo wa dà lọ ilé kíw. àwọn kan ni ó lọ ilé kíw ni wọ́n kọ́ bí wọ́n ṣe ń kírun yẹn ni wọ́n kọ́ jìndòjìndò oorun. Anakumullah. àwọn ni wọ́n máa wá láyé. so ní àwùjọ wa yìí èyí tí wọ́n fi bẹ̀rẹ̀ àsàlátù àlàmísì ni wọ́n ń ṣàsàlátù ọjọ́ àlàmísì àwọn wo ni wọ́n ń ṣàsàlátù fún? àwọn ìyá nílé, àwọn obìnrin tí wọ́n lè lọ bí kankan, tí wọ́n kéwú, tí wọ́n ṣe kí àwọn ni wọ́n ṣàsàlátù fún. kí náà ń ṣe ń bẹ̀? orin kọ́ ni wọ́n ń kọ. wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń ṣàlùwàlá. Akramakumullah. wọ́n kọ́ wọn ní tó ń bàlùwàlá jẹ́. wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń wẹ jánábà. Akramakumullah. wọ́n kọ́ wọn bí wọ́n tán bá nífàs gbogbo nǹkan yẹn. bí ó bá wẹ̀kú obìnrin ẹgbẹ́ ẹ̀ gbogbo nǹkan tí wọ́n kọ́ wọn nìyẹn. so but àsàlátù ti kúrò bẹ́ẹ̀ yẹn nìsín. ó di orin kakàn máa kọrin, kakàn máa jó, kakàn máa ṣe kíní. so fọ́n fi àgbà ni wà lálùkù iṣẹ́ ẹ̀kọ́ yẹn. alásàlátù ti sọ̀rọ̀ ẹ̀ di Islamic Society. wọ́n yẹn ṣe Islamic Society, prayer group ni wọ́n. Akramakumullah. prayer group kì í ṣe Islamic Society, because Islamic Society yóò ní àwọn islamiyat kan nínú, ẹ̀kọ́ islamiyat. a bá ní pé Islamic school, Arabic school ó yàtọ̀ sí Islamic school. àwọn tó ń kàwé wọn, èmi ò kàwé o, but àwọn tó kàwé yẹn ibi tí misappropriation tí wọ́n fi kalẹ̀ ó nìyẹn. ẹni tó ṣe MSS ní school òun náà wá sọ̀rọ̀ ẹ̀ di authority. ẹ máa pèrè ní Islamic scholar. kí ló mọ̀ tí wọ́n ń pè ní scholar? so gbogbo àwọn kíní in tí ò rí bẹ́ẹ̀ tá ń kì bọ́ra wọn àti in tí ò jọra wọn tá ń gbé jọra wọn, ibi tá ti ṣí nìyẹn. so ìkan nìyẹn. tó bá ń correct wọn yìí ìwọ lọ̀tá wọn. wọ́n máa ń pè kó kíní àbí kò fẹ́ ó ń takò wọ́n ní. aláàárẹ̀ ò fẹ́ràn dókítọ̀, ó sì mọ̀ pé yóò gún òun lábẹ́rẹ́. so ibi tí wàhálà wà ní. now ibi àṣìgbọ́ àwọn nǹkan tó dé tí ò jẹ́ ká rójútu máa ṣe kíní ta wá pé àwọn kíní ideology, àwọn ideology kan táwọn kan gbà
tí wọ́n mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ tí wọ́n gba kíní yẹn. Kí n má pèjúwe wa Boko Haram ọ̀pọ̀lọpọ̀ mọ̀túnmọ̀ Boko Haram èdè Haúsá ni. Boko ìwé ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n bá ní Haúsá bá pé makaranta Boko ilé ìwé nìyẹn. Ilé ìwé on makaranta Boko. So on Boko Haram ìwé kíkà èèwọ̀ ni. Boko Haram ìwé kíkà èèwọ̀ lọ́dọ̀ tí wọn ideology ni. Ideology yẹn ẹ̀ẹ́dẹ̀rí tí wọ́n máa mú pé Abdulwahab Muhammad Abdulwahab àti Ibn Taymiyyah Harani nǹkan kan báyìí tí wọ́n máa fi jẹ́rìí. School of theology kan ni tí ó àbí school of thought kí là ń pè school of thought kan ni tí ó kò bá Islam tán. Allahu Akbar. Kò sí tó fẹ́ bí ju tó ń bí lọ. Kò sí kan tó fẹ́ bí ju nǹkan tó ń bí lọ. So but Boko Haram tí wọ́n wí ẹni tó dálẹ̀ Yusuf kìíní kan ni ní Borno. So wọ́n dẹ̀ sí wọ́n ti pa. But àwọn tó ń gba àfikáàrù ẹ̀ àwọn tó ń gbà yẹn àwọn yẹn wọ́n separate lọ́tọ̀. Àwọn yẹn ò mọ kíní wọn bizarre pé ibi tí wọ́n dojú kọ rèé. Ọ̀gẹ́dẹ́ pé wọ́n ti ń kó wọn lọ́mọ skul lọ́wọ́n ọmọbìnrin wọ́n kó wọn wọ́n ṣe kíní táwọn yẹn náà rí ẹjẹ́ a máa kó àwọn ọmọbìnrin ẹjẹ́ a máa lọ jí wọn kó ní skul. Ẹ máa lọ jí wọn kó ní skul yìí wọ́n máa lọ lo Viagra àwọn ogun alẹ́ nǹkan kan bẹ́ẹ̀ yẹn fọ́mọkùnrin àwọn lọ lò ó wọ́n sọ wọ́n di sex machine. La ilaha illallah. Ǹjẹ́ Islam ló fẹ́ ká máa ṣerú eléyìí? ọmọ tó so ìbí ẹ̀ tó gbà yọ̀ǹda lọ́dọ̀ òbí ẹ̀. Wọ́n wá lọ nínú gbó wọ́n wá lọ so wá sọ rẹ̀ di La ilaha illallah. wọ́n wá gbébọn. So gbogbo eléyìí oríṣiríṣi ló wá develop ló wá wọnú ẹ̀. Inú àwọn kan tó develop tó wọnú ẹ̀ yìí àwọn nǹkan tó external forces wà ń bẹ̀. Agbára àti ilẹ̀ òkèèrè wá. External forces yìí wọ́n fẹ́ jí nǹkan tó wà nù ilẹ̀ wa wọ́n fẹ́ jí kó. Àwọn wọ̀nyí ni wọ́n wá lò. Àwọn fẹ́ wá parí ìjà ẹjẹ́
parí ìjà lu yín ẹjẹ́ abáyín deal pẹ̀lú wọn. ìjọba yín kọ́ńkà wọn ipá yín ọ̀ka wọn. àwọn kan tó wà ní. akramakumullah. ó wá ti ká fowó ara wa sílẹ̀ kò kalẹ̀ fún wọn. fúnra yín lẹ́yìn pé wọ́n pé ọyẹ máa bọ̀ wá. tó lè bá ti sọ pé òun fẹ́ báyàn kanlẹ̀kùn. wọ́n bá sọ ìlú kan wọ́n jẹ́ wọn lọ. ẹ sọ ìlú tí wọ́n wọ̀ tí wọ́n jẹrun rí ṣé ìlú yẹn tó dè ní. Allahu Akbar. ẹ pé Amẹ́ríkà kó wá bá wọn Amẹ́ríkà ló máa ṣe Amẹ́ríkà ni bẹ́ẹ̀ ni Amẹ́ríkà ni ìjọta Amẹ́ríkà wọ Afghanistan Afghanistan tó dè ní. Amẹ́ríkà wọ Iraq ṣé Iraq tó dè ní. Amẹ́ríkà wọ Libya ṣé Libya tó dè ní. Amẹ́ríkà wọ Syria ṣé bẹ́ẹ̀ tó dè ní. La ilaha illallah. Anakumullah. So ẹ̀dẹ́ bá kàn jókòó tó àyà máa wòye pé báwo lọmọ Nàìjíríà orí ẹlòmíì ṣe dorí kodò tó báyìí. tí ò mọ tó kàn. tí ò mọ nǹkan tó kàn. akramakumullah. ẹ bá ní pé náà tàbá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ nǹkan wọn yes nǹkan wọn kò sẹ́ni tí ò fara kù ṣé nǹkan tó wọ́n yẹn ṣé dùnú olórí ìjọba Nàìjíríà ni. Anakumullah. ṣé dùnú wọn ni kí nǹkan wọn. ìdùnnú wọn kọ́ ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ò ní parẹ́. Allahu Akbar. èyí tó jẹ tí ìlú dàrú orúkọ ò ní parẹ́. ṣé yóò wù wọ́n ẹni tó bá wà ń bẹ yóò wù yí pé àwọn ò ní jẹ́ kí ìlú tòrò àsìkò tó ní kí ìlú wá dàrú kò ní fẹ́ bọ́tá ni ò fẹ́ àwọn tí ò ní fẹ́ láwọn yìí. Allahu Akbar. because wọn lè fẹ́ kí náírà yín gòkè wọn ní fẹ́ kó wúlò fún anything ọ̀tọ̀ tún nìyẹn o but gbogbo ẹ̀ ṣiṣẹ́ kanra wọn ni. petrodollar níjọ́ tí wọ́n ti ń fi dọ́là wé gbogbo nǹkan. OPEC àwọn olówó nínú OPEC ìlú tó lépo tó export epo òun ni OPEC ṣ'Amẹ́ríkà wà nù wọn ta ló ń control OPEC yẹn. tówó yín bá ti lágbára nísìn ní World Bank máa sọ fún yín pé owó ìlú ẹ ti lágbára ju the value. ẹ wá di value ẹ bá di value owó yín in tẹ́ ń fi 1 naira rà tẹ́lẹ̀ 10 naira ò ní ká mọ́. ó ní ẹ̀. akramakumullah.
قال الدكتور علي الوردي لقد حكم الطغاة هذا البلد أجيالا متعاقبة. àwọn tọ́ọ̀gì àwọn ni wọ́n ti ń ṣèjọba ìlú yìí sí pẹ́ àjíyálà muta'aqiba wọ́n ń gbà fúnra wọn. La ilaha illallah. فاعتاد سكانه بدافع المحافظة على الحياة. so àwọn èèyàn wáyé pé èyí tó ta fẹ́ tó ṣe ẹ ṣáàjà protect ẹ̀mí wa. أن يحترم الظالم. La ilaha illallah. kí ẹyin ìta lè fi protect ara wa ní pé ẹ jẹ́ kí ká yẹpẹrẹ ẹni tó bá ṣàbòsí. أن يحترم الظالم. alábòsí ẹ jẹ́ a gbé sókè. tán bá ti pọ́nlé aburú ó ṣe wọ́n. àpọ́nlé. ẹni tá a ti mọ̀ lálábúrú. ẹ ṣáàmà pọ́nlé. ẹ ṣáàmà pọ́nlé. òun lè yẹn gidi. ويحتقر المظلوم. ẹni tó jẹ́ ẹni tá bòsí. La ilaha illallah. ẹ yẹpẹrẹ. Allahu akbar. قال الإمام الشافعي رحمه الله. Imam Shafi'i rí pé لو أصبت في 99 orí tó bá tiẹ̀ ṣe mistake لو tó bá ṣe ìdánwò lápèjúwe nísìn inú 99 inú 100 ó wá gba 99 وأخطأت في واحد ẹyọ kan ṣo péré ló ṣe mistake ló gbà. لترك الناس ما àwọn èèyàn ó wà pé sórí ibi tó ti pass yẹn 99 yẹn kò kàn wọ́n. ẹyọ kan tó ṣe mistake yẹn ni wọ́n wá dúró ní topic. ìyẹn ni wọ́n wá pariwo pé ṣe rí kó ṣe mistake ilé. Allahu akbar. فانفض عنك غبار الناس. lórí eruku àwọn èèyàn jẹ́ ó lọ lọ́tọ̀. téèyàn bá ti ní nǹkan ṣe ò gbọ́dọ̀ yà sí wọn ni máa ṣe tiẹ̀ lọ. قال الحسن البصري رحمه الله. Hasan al-Basri sọ pé إن لأهل الخير علامات يعرفون بها. tó ráwọn èèyàn rí àwọn àpẹẹrẹ kan wà tá a fi dá wọn mọ̀. صدق الحديث. wọ́n máa sọ tọrọ. وأداء الأمانة. wọ́n máa mú àdáwò àmánà. ìgbà fipamọ́. wọ́n máa pè wọ́n ṣe fún وصلة الرحم. wọ́n máa dẹ̀ bípọ̀. وقلة الفخر والخيلاء. wọ́n ní máa yọ ṣe fáàrí aṣọ yọ̀kẹ́ wọ́n ní máa wọ̀. والتواضع. wọ́n máa tẹríba pẹ̀lú ẹ̀. ورحمة الضعفاء. wọ́n máa kẹ́ àwọn tí wọ́n ní. وبذل المعروف. wọ́n máa ṣe dáadáa. وحسن الخلق. ìwà rí ó wà lára wọn. إنها أخلاق تبني الإنسان والمجتمع. lórí gbogbo wa tá a wí tá a kà kalẹ̀ òun la fi ń ṣe ìlú la fi ń mọ ìlú. وتجعل صاحبها محبوبا في الأرض ومرفوعا عند الله. Allah. yóò wá já sí pé àwọn tó bá ti ìlú tó bá jáde nílùú yẹn àwọn èèyàn ó pọ́n wọn lé. Allahu akbar. ọlọ́run náà ó sì ká wọ́n láàyè lọ́dọ̀ ọlọ́run. àlékún gẹ̀ kó máa bá bàbá Mawlana Sheikh Adam. bismillahi kul huwa Allah. bismillahi rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. bàbá Mawlana mudirul markaz àlékún ṣọ́ ọlọ́run ní gbogbo ìgbà kọ́rọ̀un kó máa bá fi ṣe yín lẹ́ṣọ́. laqad ja'akum li'ilafi ma'uzatan surat al-ikhlas. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس
إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Abbas.